بسم الله وبه نستعين عونك يا معين. اللهم صل وسلم على عبدك ورسولك صلى الله عليه وسلم نبي الأمي محمد بن عبد الله أفضل الصلاة والسلام على خير ولد أبناء وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين. ní orúkọ Ọlọ́run gbogbo ọ̀rọ̀ láyé a máa fi ti sọ́dọ̀ àwọn àpá àwọn tá a mú mọ́ lọ́dọ̀ wa. kí ni bàbá wa Sheikh Adamu wí? bàbá ní gbogbo ìgbà tí wọ́n fẹ́ bẹ̀rẹ̀ nǹkan ẹ sọ pé wà bí nasta'in aunaka ya mu'in. a ti jẹ́wọ́ pé kò sí agbára kankan kò sẹ́tẹ̀ kankan kò sí mímọ̀ àṣẹ kankan lọ́dọ̀ wa ìwọ lọ́nà la fi wá ràn lọ́wọ́. tọ́ olúwa irú kẹtẹ nìkan ọ̀tọ̀rọ̀ fún anabi Muhammad masaba sì kẹyìn fún anabi lópin ìgbà tí gbogbo àti bá fi ń tọrọ kẹtọrọ kẹfà anabi bá tọrọ kẹfún òpin ìgbà táwọn tí a máa gbàgbé láti tọrọ kẹtọrọ kẹfà anabi Muhammad bá tọrọ kẹfún irú kẹtẹ nìkan ọ̀tọ̀rọ̀ fún ẹni tí wọn tọrọ fún anabi bá wà ṣerú ẹ ti ń bẹ lọ́dọ̀ rẹ̀ olúwa ìkẹrẹ má jẹ́ òpin lórí ẹ yóò dérí àwọn ará ilé ẹ̀ yóò dérí àwọn àṣàhábì rẹ̀ yóò dérí àwọn tó tẹ̀lé wọn yóò dérí àwọn tó tẹ̀lé wọn yóò dérí gbogbo àfa àtàwọn náà rìn lórí ìlànà tá nàbí Muhammad gbé kalẹ̀. tọ́ mo ń kí yín ní kíkí ti Islam pé asalaamu alaykum wa rahmatulahi wa barakatuhu. wa aleykum salaam wa rahmatulahi wa barakatuhu. gẹ́gẹ́ bí àṣà àti sunna nabi wa Muhammad sallallahu alayhi wa sallam ta nabi ti fi gbogbo ọ̀rọ̀ tó bá ti pa sófo láti pé kò ní sọ̀rọ̀ Ọlọ́run ọba níbẹ̀ ọ̀rọ̀ náà kò wúlò ọ̀rọ̀ náà lọ́mọ ọ̀rọ̀ sọ̀dọ̀ a gbọ́dọ̀ fi ọ̀rọ̀ wa ti sọ́dọ̀ Ọlọ́run a sì gbọ́dọ̀ sí jókòó pẹ̀lú tilawatu min ayi zikril hakim yatlu alayna ma tayassara lahu min ayi zikril hakim wa huwa Sheikh Abdurrazzaq bin Yunus As-Sawti. ẹ dákun ẹ bá wa jẹ́ ká gbọ́ àlùkànnà Al-Qur'ani láti bẹ̀rẹ̀ jókòó wa. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuhu. A'udhu billahi minash shaytanir rajim. بسم الله الرحمن الرحيم إن الذين ينادونك من وراء الحجرات أكثرهم لا يعقلون ولو أنهم صبروا حتى تخرج إليهم لكان خيرا لهم والله غفور رحيم يا أيها الذين آمنوا إن جاءكم فاسق بنبأ فتبينوا أن تصيبوا قوما بجهالة فتصبحوا على ما فعلتم نادمين صدق الله العظيم. صدق الله العظيم. olúwa òdodo ní ọ̀rọ̀ rẹ bó tiẹ̀ jẹ́ pé Sheikh Abdurrazzaq ogun ṣẹlẹ̀ láyé ọgbọ́n ṣẹlẹ̀ láyé ìjẹ̀gbọ́n oríṣiríṣi ní ṣẹlẹ̀ láyé ǹjẹ́ jẹ́ wọn pé àwọn kan tó tako Sadaqallahu al-Azim ǹjẹ́ wọn pé àwọn kan tó tako wọ́n ní kí ló dé tó wọ́n ní kò sínú Al-Qur'ani ẹ dákun ó yẹ ká ṣe làákàyè Sadaqallahu al-Azim ṣé wọ́n fi wọ́n lọ́wọ́ àwọn àyà Kùránì nìkan ṣé bá ń fi sí ọ̀rọ̀ ìgbẹ̀yìn ọ̀rọ̀ ni bá ti bá nu wọ́n tẹ̀ dìde wọ́n tẹ̀ tẹ̀lé tako kọ́lá wọn tó tako Bismillahir Rahmanir Rahim pé a'udhu wa iza qara'ta kẹ́nẹ́kẹ́nẹ́. wa iza qara'ta al-Qur'an fasta'idh billahi wọ́n ní kò sí Bismillah ń bẹ̀ dákun tọ́ ọ̀rọ̀ tí a fẹ́ sọ òun náà lẹ ti lò nínú Al-Qur'ani yẹn ẹni in ja'akum fasiqun binaba'in fatabayyanu. tọ́ ọ̀rọ̀ ni Ọlọ́run ló sì sọ
òdodo náà sì lọ́rọ̀ rẹ̀ ó máa jẹ́ gbogbo wa àmọ́ Sheikh Abdulrasaq ní 1978 Sheikh Adam wá sí ní ọba yà Sheikh Adam wá ròyìn àwọn èèyàn wọ́n wá mú orin kan wá ìpè ní awa dhihibu fasta anastu bidhibi ìzẹ̀ awa وصوت إنسان وكدت أطير awa dhihibu wọ́n ní kòkò ké obú fásitì anastu bìzí mo fẹ́ máa wá nájú pẹ̀lú ohun kòkò bí àwọn ẹ̀jọ́ yẹn kòkò yìí ayana wèrè à ń ṣe ọ́ ni ìkòkò ní ajé egun jẹrẹ ni ọwọ́ lọ gbọ́n wọ́n èèyàn sì fẹ́ fò bí ẹyẹ nígbà tó sì gbọ́n kòkò fẹ́ máa dúró tì ó ní bẹ́ẹ̀ ni ó ní gbogbo àwọn ẹranko wọn lóhùn méjì ohun kan náà ni wọ́n ní ṣe sí kan ẹranko tí ní a bá ń dùn wọ́n máa dùn báyìí ni òkú mí nìkún àmọ́ èèyàn ẹni tí inú rẹ̀ ògbó sì máa rẹ́rìn sí ọ ẹni tí nǹkan kan ò sí yóò sì máa ṣe nígbà tí nǹkan ń ṣe ọ ẹni tí ó sì fẹ́ràn rẹ̀ yóò máa rẹ́rìn sí ọ ẹni tí inú rẹ̀ bàjẹ́ yóò ṣe nígbà tí inú rẹ̀ ń bàjẹ́ ẹni tí ó rẹ̀ àwa náà la lé jù nínú ẹ̀dá tí Olúwa bá dá ilé jù náà lọ̀rọ̀ tá a fẹ́ tún sọ nínú ẹ̀ lónìí ǹjẹ́ akùnfọ́ àsìkò ìbílẹ̀ báyìí àwọn èèyàn ń sọ oríṣiríṣi ọ̀rọ̀ àmọ́ àní dákẹ́ n tó fún ẹnìkan ní hòríyà láti gbọ́ kọ́ sọ̀rọ̀ ó fún àwọn náà ní hòríyà láti sọ̀rọ̀ àmọ́ kìí ṣe hòríyà láti bẹ́ẹ̀bù ẹ̀kọ́ adabu Islam farama wọn náà mú hujja wa mú adilla wa min al-kitabi wa sunnah ètò balaka ìlú àmọ́ kọ́ ẹgbẹ́ ìbú àdá adabu Islam farama ọ̀rọ̀ kan ló ti wà very very dangerous táwọn èèyàn ń sọ ó sì burú ìburú ẹ̀ ni pé ìyá ànábì àti àbá ànábì ọ̀hún ànúná wọ́n ń sọ bá ànúná báyìí ọ̀rọ̀ yìí wà áàtà wà ákàbà ó fi dé ó léwu jù ó tó burú jù ó tó dáa jù tọ́ àwọn wí bẹ́ẹ̀ wọ́n mú diwa pẹ̀lú àdísítà ànábì ti sọ tọ́ àfa kan wá dìde à ń pè ní Muhammadu Aminu Shinkiti ní Madina òun náà dìde pé irọ́ ni ó sì máa yà Kùránì wá àdìsí ẹ̀yìn mú wá tẹ̀fẹ́ sọ àhádìrì àdìsí yẹn gbogbo aláma túmọ̀ àdìsí àhádìrì gbogbo aláma àmọ́ ọ̀rọ̀ dára gbàfà àwọn ọlọ́sọ ń bọ́ ló ti sọ agbọ́dọ̀ fi rinlẹ̀ láti pé ibi tó ti sọ agbọ́dọ̀ mú bẹ̀ wá òun náà nì láàrin ìṣẹ́jú péréte bí àyà yóò wù mí kí a gbọ́ ọ̀rọ̀ náà. هذه مناظرة الشيخ محمد الأمين بن محمد المختار الشنقيطي عن والدي رسول الله صلى الله عليه وسلم أنهما من أهل الفترة. وكانت هذه المناظرة في بيت الشيخ عبد الله الزاحم رئيس القضاء الشرعي بالمدينة المنورة. ذكر الشيخ محمد الأمين الشنقيطي في بعض دروسه في المسجد النبوي أن والدي رسول الله صلى الله عليه وسلم من أهل الفترة، فدعاه الشيخ عبد الله الزاحم إلى منزله، فلما حضر رحب به وأوسع له في المجلس إلى جنبه، وكان مجلسه ذلك الوقت ليس به إلا المنتسبون للعلم، وكان بين أيديهم كتاب فيه مرجع هو شرح النووي على صحيح مسلم، والمرجع فيه عند حديث إن أبي وأباك في النار. قال الشيخ الشنقيطي: هذا الحديث كنت أعرفه. قال الشيخ عبد الله الزاحم: إنك قبل أيام قلت في الدرس كذا. قال الشيخ الشنقيطي: نعم، قلت ما قلت اعتمادا على نص من كتاب الله قطعي المتن قطعي الدلالة، وما كنت لأرد نصا قطعي المتن قطعي الدلالة بنص ظني المتن ظني الدلالة عند التزاحم بينهما، فهذا الحديث خبر آحاد، ولكن أخبار الآحاد ظنية المتن لا يرد بها نص قرآني قطعي المتن، وهو قوله تعالى: وما كنا معذبين حتى نبعث رسولا. وهذا النص
النص قطعي الدلالة لا يحتمل غير ما يدل عليه لفظه بالمطابقة، بخلاف حديث إن أبي وأباك في النار، فإنه ظني الدلالة يحتمل أن يعني بقوله إن أبي عمه أبا طالب، لأن العرب تسمي العم أبا، وجاء بذلك الاستعمال كتاب الله العزيز في موضعين، أحدهما قطعي المتن قطعي الدلالة، وهو قوله تعالى في البقرة: قالوا نعبد إلهك وإله آبائك إبراهيم وإسماعيل وإسحاق، وإسماعيل عمه قطعا فهو يعقوب بن إسحاق بن إبراهيم. والموضع الثاني قطعي المتن لكنه ظني الدلالة، وهو قوله تعالى: ووهبنا له إسحاق ويعقوب كلا هدينا ونوحا هدينا من قبل، إلى أن قال: وإسماعيل واليسع ويونس ولوطا، وهو نص قرآني على أن إبراهيم يطلق عليه أنه أب للوط وهو عمه، إلا أن هذا النص ظني الدلالة، لأنه يحتمل أن يكون الضمير في قوله تعالى: ومن ذريته يرجع إلى نوح، لأنه قال في الآية من قبل ذلك: ونوحا هدينا من قبل، ولكنه احتمال مرجوح. وإذا فإنه يحتمل أنه صلى الله عليه وسلم لما سأله الأعرابي بقوله: أين أبي؟ وقال له: إن أباك في النار، ولى والحزن باد عليه، فقال عليه الصلاة والسلام: ردوه عليه. فلما رجع قال له: إن أبي وأباك في النار، إن العرب تسمي العم أبا. ثم قال: والتحقيق في أبوي رسول الله صلى الله عليه وسلم أنهما من أهل الفترة، لأن تعريف أهل الفترة أنهم القوم الذين لم يدركوا النذارة قبلهم ولم تدركهم الرسالة التي من بعدهم. قال أحد الحضور: العرب كانوا على دين إسماعيل فعندهم نذارة أدركوها. وقال له الشيخ الشنقيطي: هل أنت على بصيرة مما تقول؟ قال: نعم. وقال له الشيخ الشنقيطي: أين أنت من قوله تعالى في سورة ياسين: لتنذر قوما ما أنذر آباؤهم فهم غافلون؟ وما هنا نافية على التحقيق بدليل الفاء في قوله فهم غافلون، أي لعلة عدم إنذارهم. وأين أنت من قوله تعالى في سورة القصص: ولكن رحمة من ربك لتنذر قوما ما أتاهم من نذير من قبلك. نعم. adúgbò fún Ọlọ́run. Mo rò pé ọ̀pọ̀lọpọ̀ àwọn tá a fẹ́ kí ọgbọ́rọ̀ yìí onímọ̀ ni wọ́n sì gbọ́ nǹkan tí Lárúbáwá yìí wí tí è ṣe àgbélẹ̀rọ ọ̀rọ̀ àbí wọ́n lọ ọ̀rọ̀ kan wọ́n ká nǹkan kan síbi kan. Ẹni tó sọ̀rọ̀ ọ̀pọ̀lọpọ̀ wọn mú sọ́mù ẹ̀dẹ̀ Lárúbáwá náà ni wọ́n ti kẹ́kọ̀ọ́, wọ́n sì máa àpá Muhammadu Aminu Shingichi, wọ́n sì máa ní Madina onímọ̀ ni. Ó dá ṣàlàyé lórí pé bàbá ànábì lẹ́nu wọn, bàbá ànábì àti ìyá ànábì wà nùnà lẹ́nu wọn nínú ọ̀rọ̀ tèmi ò tiẹ̀ láìkì ọ̀rọ̀ tí ọ̀dà rẹ̀. Bàbá yìí wá ṣe tàbí ìlú ẹ̀ pé khulasatul qawl láti máa fọ̀rọ̀ gùn ni pé ìmọ̀lẹ̀ yìí wà sí ọgbọ́lọ́wọ́ Ọlọ́run tó ní wọ́n máa kún náà mọ̀ àdìrínà hatta nab'atha rasula. Àní fìyà jẹ ẹnìkankan ò ní dáná pẹ́nàtì títí àdúgbò ti sẹ́ni dé fún un. Yá alul fatra ni bàbá ànábì àti ìyá ànábì gẹ́gẹ́ bí àbá tó Mọ́ríkàsì ti sọ. Nínú ti sọ ọ̀tọ̀ ti pẹ́ alul fatra ni wọ́n. Ó tún sọ ó ní mbọ̀rọ̀ tó wà sí gbólóhùn Ọlọ́run ní Suratu Yasin: liyunzira qawman ma unzira aba'ahum fahum ghafilun. Àbí ẹ̀gẹ́t gẹ́gẹ́ bí àyà rẹ̀ bá mi kà: liyunzira qawman ma unzira aba'ahum fahum ghafilun. Al-Qur'an al-Karim òun nasu sarih nínú Al-Qur'an nínú afa yìí mú ìdí náà wá. Ó tún mú wá: wa wahabna lahu Ishaqa wa Yaquba nafilatan
وكلا جعلنا صالحين وجعلناه أئمة يهدون بأمرنا وأوحينا إليه فعل الخيرات وإقام الصلاة وإيتاء الزكاة. ìpè bàbá ọlẹ abúlábì ló ń bá wí anigé ni àdìsí yẹn gan ní àhádìí tún ni kìí ṣe násù kúránì yìí ti bà gbogbo àdìsí yẹn jẹ́ àdìsí 300 dáwùtì sí ni èyí ń ká máa mú yẹn ẹni pé àwọn ènìyàn lọ́wọ́ rẹ̀ ti ń jà tipẹ́ àmọ́ lọ́dọ̀ gbogbo ẹ̀yin mùsùlùmí ẹ̀yin tẹ́ ẹ ní títẹ̀ yẹn fi gbọ́rọ̀ tẹ́ ẹ sì ní làákàyè tẹ́ yẹn fi de ọ̀rọ̀ mọ́lẹ̀ bàbá anábì àti anábì òsínú náà ọ̀rọ̀ yìí ọkọ̀rọ̀ ọ̀rọ̀ tó yẹ ká tẹ̀ bàtì ní ju òbúsàbẹ́ ó yẹ ká tẹ̀ bàtì ilman ẹni tẹ́sí sọ pé òbúsàbẹ́ yìí ó sàwọn àlàyé ọ̀dà apá àbùdásákì.